ẹ̀yin ènìyàn wa ìròyìn ayọ̀ lélẹ́yìí àwọn ará ìlú wọ́n ti jí gidi lójú oorun o àní wọ́n ní àwọn ò lè sá lọ ibi kankan mọ́ wọ́n ní ẹ̀yin agbésùmọ̀mí ẹ̀ bá kọ lẹ́tà jù yẹn lọ wọ́n ní àwọn ò sá fẹ́ nìkankan ẹ wo bí wọ́n ṣe ń ṣe ọkọ̀ ni wọ́n ń gbẹ́ igi ni wọ́n ń gbẹ́ ṣakabùlà ni wọ́n ń ṣe ọfà ni wọ́n ń gbẹ̀dẹ àwọn agbésùmọ̀mí látàrí bí àwọn agbésùmọ̀mí wọ́n ṣe kọ lẹ́tà sínú ìletò yìí ẹ wo àdúrà àwọn èèyàn tí wọ́n kó jáde tí wọ́n ń tírèènì wọn tí wọ́n ń gbáradì fún wọn àwọn agbésùmọ̀mí ni wọ́n kọ lẹ́tà o wípé àwọn ń bọ̀ láti wá ṣe ìkọlù sí ìletò yìí ní gbogbo àwọn adarí wọn ni wọ́n bá kó àwọn ọ̀dọ́ jọ wọ́n bá kó wọn lọ sórí pápá ìṣeré kan ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ni wọ́n kọ́ wọn bí wọ́n ṣe máa ju ọkọ̀ bí wọ́n ṣe ń gbẹ́ igi ni wọ́n ń gbẹ́ gbogbo nǹkan tó mọ̀ wípé àwọn lè lò láti fi gba ara wọn sílẹ̀ lọ́wọ́ àwọn agbésùmọ̀mí tí wọ́n bá dé gbogbo ẹ̀ ni wọ́n lọ gbẹ́ wọ́n ti sọ̀rọ̀ gan wípé ẹ̀yin agbésùmọ̀mí ẹ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ báwo ni kẹ́ fi gbogbo ọdún kan kẹ́ fi máa kọ lẹ́tà kẹ́ ẹ ti wá kóra yín wá gan àwọn ò sá o wípé ìlú àwọn yìí ilẹ̀ yìí wọ́n náà wọn ò ní sá níbẹ̀ o ará ìlú ti jí o ẹ̀yin ènìyàn wa ṣé ẹ rí nǹkan tó wọ́n ṣe yìí bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni kí gbogbo ará ìlú ṣe máa ṣe mo lo fọ́nrán yìí láti ti wá fi pe àkíyèsí wa sí nílẹ̀ Yorùbá Zamfara ló ti ṣẹlẹ̀ o Zamfara máa fi ohùn sí kẹ́ bá wa gbọ́ wọ́n sọ̀rọ̀ nínú ẹ̀ wípé àwọn ò níbì kan táwọn ń sá lọ ìlú àwọn làwọn wà yẹ má àwọn ò lè sá fún yín ẹ̀yin làjèjì ẹ lè wá lé àwọn nínú ìlú àwọn wípé nǹkan tó bá máa gbà làwọn àjọ fúnra wọn àwọn àjọ tatọ́ síra wọn lọ́rùn ni wọ́n wá rí wípé àwọn ìbọn ṣakabùlà tó wà lẹ̀ kò lè tó àwọn ọ̀dọ́ wọ́n wá lọ ń gbẹ́ ẹ̀mí sí bọ́n ṣe ń gbẹ́ igi ni wọ́n ń gbẹ́ ọkọ̀ wọ́n ṣà ń gbẹ́ oríṣiríṣi àwọn nǹkan tó yẹ pé àwọn náà àwọn lè lò láti fi tákù wọn láti fi gbára wọn sílẹ̀ bákan náà ni wọ́n yọwọ́ wọ́n nawọ́ ọbọ Buhari wọ́n nawọ́ ẹ̀ sókè o Yusufu Buhari for president ìgbà ó ní kò ní padà di president ẹ wo ìròyìn yẹn lélẹ́yìí tá a bá ń ba lọ báyìí bá sọ fún wa a ní wọn lọ wọn ti mọ ọmọ wa wọn mú àwọn ọmọ wa dógò síbẹ̀ ọmọ Buhari for president tá a bá ń ba lọ báyìí tá a bá gbára wa Yorùbá tá a bá jí lójú oorun wa ọmọ Buhari sì padà ń bọ̀ wá ṣe president ní bí ìròyìn ṣe gbé síta lè bá wa wò yẹn wọ́n nawọ́ ọmọ Buhari sókè o ní Daura o as senate representative ilé ìgbìmọ̀ aṣòfin ibẹ̀ ni wọ́n máa ń kó gbogbo wọn sí torí wọ́n mọ̀ wípé ibẹ̀ náà ti ń ṣòfin tí ìlú ń lò National Assembly nínú Àbújá ibẹ̀ ni wọ́n ti gbọ́mọ Buhari wọ̀ ní under ruling party or Progressive Congress APC ta wá lẹni náà tó fẹ́ bá a tákù báyìí ta ló fẹ́ tákù ọmọ Buhari ní Daura ọmọ president former president wípé kó má ṣe senator wọ́n ti nawọ́ ẹ̀ sókè o ẹ̀yin ni wa a máa ka ìròyìn yẹn sí wa létí lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ kí a fi ohùn sí kẹ́ ẹ bá wa gbọ́ àwọn tí wọ́n ta tán sí àwọn agbésùmọ̀mí lọ́rùn yìí àwọn náà lẹ́wọ̀ yẹn ẹ wo a kà sí wa létí ó nìyẹn wọ́n ní late ex-president Buhari's son Yusuf join race in Katsina for House of Representative seat ó lẹ́wọ̀ yẹn ẹ̀yin ará Zamfara tẹ kó igi tẹ kó gbogbo ẹ̀ síta wípé ẹ máa fi bàtà yí àwọn agbésùmọ̀mí jẹ́ ni jẹ́ ká gbóhùn lẹ́nu yìí. A wannan shekara ba ta rage ga sauran al'umma domin kowa ya ga abin da ke faruwa a nan wurin sakamakon umarnin 'yan ta'adda da sun ka bawa wasu yankuna da dama inda ya haɗa da yankin Tsafe har izuwa yankin Gusau ta tsakiya har izuwa yankin ẹ̀yin tẹ́ bá gbọ́ èdè wọn ẹ tún wọn ẹ̀sọ́ under comment section ṣùgbọ́n ìtumọ̀ nǹkan tó ń sọ náà ni mo ti sọ yìí báwo ni ìgbáradì tí wọ́n ṣe di àwọn agbésùnmọ̀mí. wannan shine dalilin da yasa al'ummar wannan gari sun ka tashi tsaye wajen ɗaukar makamansu domin su yi gwajin makamansu sakamakon kowa ya san cewa Zamfara kowa ya san cewa mu kamar noma shi muke alfahari da shi to kuma sai ya kasance 'yan ta'adda sun ba da notice a yankuna da dama kamar da nake ji yankuna da dama 'yan ta'adda sun ba da notice na cewa ba za su bari a gudanar da noma ba a wannan shekara kun ga idan hakan ya tabbata ko ya ba mu san menene zamu yi amfani da shi wanda zamu a tayi muku cikakken bayani ina so àwọn aráàlú ti wá bínú tán báyìí muna so mu yi amfani da wannan dama domin da gwamnatin jihar Zamfara duk da tana kokari muna so All right, so for those of you that could not understand Hausa or that cannot understand Hausa, let me break down what that guy is saying. So as you can see, you see them shooting with their guns. So apparently bandits sent them a message. So bandits sent them a message that they are not going to have peace and that they are coming for them.
So that place is called Safi local government in Zamfara state. So the people of Safi local government have said, since bandits are coming, they are not going to run out of their lands. So what did they do? They went to go and get hunter gun and they started practicing. Some of them got bows and arrow and they have started practicing. They are telling the bandits that when you are ready, we are ready. You are not going to run out of our home. Enough is enough. Ṣé kí bàbá Danjuma àbí Danjuma wọ́n sọ lọ́jọ́ yẹn wípé defend yourself o. Àwọn ará ìlú wọ́n ṣẹ̀ wá mú ọ̀rọ̀ yẹn lò báyìí. Oníkálukú ti wá ń dira gidi báyìí. Gbogbo ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá ṣé a rí bó ṣe ń lọ. Yorùbá jí má sùn. Yorùbá jí má sùn. Ẹ bá wa pín ètò ẹ̀yẹ ènìyàn wa kó kan gbogbo àwọn ènìyàn wa ní ilẹ̀ Yorùbá, gbogbo ọlọ́dẹ, gbogbo àwọn vigilante, gbogbo àwọn inú ìlú tí wọ́n ń sá lọ. Ẹ gbà wá o, ẹ gbà wá o. Ṣé ẹ rí nǹkan tí wọ́n ṣe? Ṣé ẹ rí àwọn nǹkan tí wọ́n ń pèsè sílẹ̀ fúnra wọn? Bí wọ́n kó wọn síta ni gbogbo àwọn tí wọ́n rí pé wọ́n sọ léegun dáadáa. Àwọn ọkùnrin wọ́n kó wọn síta ni wípé adáwọn ò ní sá. Wọ́n kọ lẹ́tà. Àwọn máa wá pariwo. Àwọn ti pariwo ìjọba àwọn ò rẹ́ni kankan. So wọ́n ti jẹ́ pé wọ́n wípé àwọn fúnra àwọn làwọn máa gbára àwọn. Àwa la máa gbára wa. Ara ìlélẹ̀ tí wọ́n ń ṣe yẹn. Ẹ̀yin yẹn wá, ẹ bá wa pín ètò yìí. Ẹ bá wa subscribe sórí ìkànnì yìí. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá, tẹ́ ẹ̀ tí subscribe, ẹ bá wa subscribe. Lórí ìkànnì tẹ́ ẹ ti ń wò wá, Àṣàkẹ́ TV, Àṣàkẹ́ TV show. Ẹ̀yin tẹ́ ẹ bá ti ń wò wá tipẹ́tipẹ́ tẹ́lẹ̀, ìkànnì tí à ń lò tẹ́lẹ̀ wọ́n ti gbé lọ. Eléyìí tí a ṣẹ̀ ń lò ní wọ́n ti rìpọ́ọ̀tù ẹ̀. Àṣàkẹ́ TV yìí lẹ́ẹ̀ ti máa gbọ́ wa dáadáa. Ẹ bá wa pín fáwọn èèyàn wa, bá wa subscribe, bá wa tẹ love, ẹ bá wa tẹ like, bá wa pín ètò wa. Ọwọ́ tẹ fi ń pín yẹn ò ní fi gbọ́mọ sí. Ẹ̀yin ènìyàn wa, ẹ wo ọmọ Buhari lẹ̀ ń wò yìí. Jẹ́tìrí ká tó fìlò yẹn tó wà létí. Àṣírí ti padà tú o. Àṣírí ti tú tó wà ní ìdí iná mọ̀nàmọ́ná. Iná mọ̀nàmọ́ná tó ń kú pi àti rí àwọn tó wà ń díẹ̀ o. Afẹ́fẹ́ àti rí fùrọ̀ adìyẹ o. Àṣírí wọn ti tú o. Ṣé wọ́n wípé ní 2013 ni wọ́n privatize ẹ̀. Ní 2013 yẹn àwọn tó wà ń díẹ̀ torí bí wọ́n ṣe ń generate iná yẹn àwọn kan ń lo omi, àwọn kan ń lo gáàsì. Ni wọ́n sọ pé àwọn tó lo gáàsì wọn ní gbèsè wà ńlẹ̀ o. Àwọn ọkọ̀ iná ló lọ pàdé àpòpọ̀ mọ́ àwọn oní generator tí wọ́n ń lò, tí wọ́n ní kó máa wá ra generator pa tó jẹ́ pé epo go ò jẹ́ kẹ́lòmíì rí generator lò mọ́. Àwọn tó ti ń ní company tó ń kó generator yẹn wọlé ó ti ní percentage, ó ní àpapín tó ti fi ń ṣe allegedly. Ṣé rí brother wa tẹ́ ń wò yìí, wọ́n bá wa tú àṣírí. Àṣírí yẹn pọ̀ wípé o, ṣùgbọ́n báyìí o, wọ́n ní ọmọ olódédé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, wọ́n ní wọ́n ti gbá wọn mú lọ́rùn ọwọ́ báyìí. Àwọn tó wà ní ìdí ẹ̀ wọ́n náà ti gbá wọn mú. Ṣé wọ́n pé àásọ náà wípé àní Ààrẹ Tinubu tẹ́ ẹ sọ wípé kó máa tẹ̀lé 2027 yìí, kí ni nǹkan tí wọ́n ṣe? Ẹ bá wa dárúkọ àwọn nǹkan tí wọ́n ṣe. Ìgbà tá a sọ bẹ́ẹ̀ ni wọ́n bá lọ gbé fídíò yìí wá wípé wọ́n ti ṣe àwọn nǹkan tó pọ̀ nínú ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná o. Èmi wá sọ wípé kí ló dé tó fi ń de 2027, kí ló dé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa mú gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ wò, jẹ́ ká fi ohùn sí i. Torí ẹ lè máa sọ wípé 2027 àwọn èèyàn kò sí kankan tá a rí tọ́ka sí. Ìyà ń jẹ àwọn èèyàn, kò sí iná, kò sómi, kò sọ́nà, kò sí ètò ààbò. Ẹ tẹ́ ẹ ṣe nǹkan kan náà. Ètò ààbò responsibility adarí ni láti mójútó. Jẹ́ ká tẹ̀ kọ́kọ́ fi ohùn sí láti mójútó. Àwọn nìyẹn o, wọ́n yànnàná ẹ o. Ṣùgbọ́n ká tó wá lọ ibẹ̀, jẹ́ ká sáré ọmọ Buhari sàn Yusufu for president. Pátá sì lè gbé jáde fún senator báyìí. Ìgbà ó ní kò ní di president. Tá àwa Yorùbá tá a bá jí lójú oorun wa. Ẹ má gbàgbé Fúlàní agenda o, wípé tó bá ń lọ wọ́n máa ń fi ọmọ wọn síbẹ̀ ni o. Ṣé pé Buhari òun ló lọ kó gbogbo àwọn kinní burúkú agbésùmọ̀mí wọ̀nyí wá wọlé allegedly, ó ti lọ, wọ́n ti fi ọmọ ẹ̀ síbẹ̀ báyìí o. Yorùbá jí má sùn. Tá a bá múra bó ṣe máa padà wá di president nìyẹn. Ibi tí ọ̀rọ̀ yẹn ń lọ nìyẹn, ẹ má yẹ kó yà wá lẹ́nu o wípé Àṣàkẹ́ ó ṣe ń pe Yusufu Buhari as for president yìí níbi tá a wà yìí. Ṣé pẹ̀lú ilé tá a ń ṣe ọmọ Yorùbá tá a bá jí, ẹ̀yin ènìyàn wa tá a bá jí lójú oorun wa, ká mọ nǹkan tá a ń ṣe, ká fọwọ́sowọ́pọ̀. Ẹ má gbàgbé pé Daura Buhari Fúlàní ni o.
ṣé Niger ní àbí Mali ó dáa èyí tó bá jẹ́ ń bẹ̀ ẹ jẹ́ ká rí lọ́dà comment section pẹ̀lú gbogbo èyí tí bàbá ẹ̀ ṣe báwo ni ìgbésùnmọ̀mí ṣe wọnú ìlú ta ló kó wọn wá wọlé so irú ọmọ ẹnìyẹn ni wọ́n ti gbọ́wọ́ ẹ̀ sókè as senator sínéètì kó represent Daura Katsina ta ló dẹ̀ fẹ́ wá bá a tákù ní gbogbo Katsina báyìí ọmọ president former president ta ló fẹ́ wá ṣe aspirant ẹ̀ ní Daura ó lẹ́ ń wò yẹn wọ́n ní late ex-president Buhari's son Yusuf joined race in Katsina for House of Representatives seat. The consultations reportedly involved party leaders, community elders, and other influential figures who support in considered crucial ahead of party primaries. Yusuf Buhari, son of Nigeria late former President Muhammadu Buhari, has formally indicated his intention to contest for a seat in the House of Representatives, representing the Sandamu Daura Mahadua Federal Constituency under the platform of the All Progressive Congress, the ruling party, APC. The development was disclosed in a statement shared on X by Bashir Ahmad, which noted that the decision followed a series of extensive consultation across key interest group within the constituency. Ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn? Bí ta ti ẹ̀ka dé yẹn, ti mọ àwọn tó wà ń di ẹ̀. Ṣé rí àti elder community àti community leader àti gbogbo àwọn Fúlàní pátápátá ni wọ́n jọ pawọ́pọ̀ ni wọ́n jọ gbọ́mọ Buhari ni wọ́n fọwọ́ ẹ̀ sókè wípé òun làwọn ní kó lọ represent àwọn òun làwọn fẹ́ kó lọ represent àwọn ní Katsina nínú ilé ìgbìmọ̀ aṣòfin a ní amúkun ẹrù rẹ̀ wọ́n ní òkèlè ń wo ẹ̀wọ̀ ìsàlẹ̀ ìjọba ilé tí wọ́n ń bá lọ à ń sọ wípé àwọn ló pọ̀ jù ń bẹ̀ ṣé ní pé wọ́n ti mú wọn wá wọ́n ti kó wọn wá nìyẹn o àbí wọn ò kó wọn wá Yorùbá jí má sùn tó bá máa yá wọ́n máa parí tẹ́nà yìí ẹ máa gbọ́ wípé ọmọ Buhari Yusuf for president ni bàbá Ọbásanjọ́ náà wọn ọ̀gbẹ́yìn àǹtí Ìyábọ̀ wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí ibi tí bàtà ti ń ta wọ́n ní ìpínlẹ̀ Ògùn state ìṣòro tó ń dojúkọ ará ìlú wọ́n ní àwọn làwọn lè solve wọ́n ní àwọn làwọn lè solve ẹ̀ wọ́n ní àwọn làwọn mọ ìyà tó ń jẹ ará ìlú àwọn làwọn mọ ibi tí ìyà ti ń jẹ wọ́n ní ìpínlẹ̀ Ògùn àǹtí Ìyábọ̀ ló sọ bẹ́ẹ̀ àǹtí Ìyábọ̀ Ọbásanjọ́ so ìgbà tí bàbá wà ń bẹ̀ yẹn ni bàbá Ọbásanjọ́ so wọn ò rí ibi tí bàtà ti ń ta àwọn ará ìpínlẹ̀ Ògùn lẹ́sẹ̀ wọn ò rí ìyà tó ń jẹ ará ìpínlẹ̀ Ògùn so ọmọ wọn ló fẹ́ wá solve ẹ̀ báyìí ẹ kú oríire àwọn náà ni àwọn náà sọ̀rọ̀ jẹ́ ká sáré gbọ́ nǹkan tán sọ. So that is why I'm back. In terms of what I will do specifically, I think that the people called me back because of what I had done. And they know as governor, I can talk about specific projects. For example, I've applauded the Lagos-Calabar road. The reason I've applauded the Lagos-Calabar road is that one of our biggest problems in Ogun State is that anybody leaving Lagos to go east or north must come through our state. Either the express and at Shagamu you turn to go east, to go towards Ijebu, Benin. What that has created is that expressway is congested. So we have two highways that are always having cars. Both of them are under repair now and things are good. But if the Lagos-Calabar road, for example, we discongest our roads significant to the way that it will make lives better for our citizens. So there are other projects. Transportation is one of our plans. Agriculture, education, a major one. Nobody can have the reason I could leave politics and go and become a professor is because I had a PhD. I could do my PhD. I could work anywhere with that. We want children that can become me or anybody else, that they can use education to have a life where they can choose who they are. And that has to be mostly science education because that is where innovation is. So science, technology, ICT education will be agriculture because we have a lot of land in Ogun State. We're already kind of the major provision of food, raw food,
that is not processed to Lagos. Our factories, over the last 20 years, we've become the manufacturing hub for the country. To continue to do that, I can go on and on and on. But again, I feel confident with not only what I've done in politics before, feel confident in what I've done in politics. I feel confident about my knowledge and ability to deliver development and successful governance in Ogun State. ṣé ẹ bá wa gbọ́ ohun tí àǹtí Ìyábọ̀ Ọbásanjọ́ sọ, gbogbo àwọn kan tí wọ́n kà kalẹ̀ yìí bàbá wọn ń ṣe nígbà ayé ológun, wọ́n ṣe nígbà ayé alágbádá o, kí ló dé tí wọ́n ò ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ní ìpínlẹ̀ Ògùn? Ṣùgbọ́n wọ́n ti wá gbé ọmọ wọn síta báyìí. Ẹ ti wá rí Buhari náà, wọ́n gbé ọmọ ẹ̀ síta. Ṣèyí Tinubu náà, òun náà wà ń bẹ̀ tọ́nú, òun náà fẹ́ ṣe gómìnà ní Lagos State allegedly. Ẹ̀yin náà ti bá wa rí gbogbo ẹ̀ bó ṣe ń lọ, ṣó ń clear sójú everybody, gbogbo ọmọ Yorùbá. Wọ́n ní ẹ ti sin bàbá, kẹ́ ẹ ti wá sin ọmọ. Nǹkan tí wọ́n ń gbìyànjú láti sọ nìyẹn. Wọ́n ní àwọn làwọn ọmọ ibi tí bàtà ti ń ta wọ́n lẹ́sẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. Elédùmarè kò ṣàánú fún wa. Ẹ̀yin ará ìpínlẹ̀ Ògùn, ẹ kú ojú lọ́nà o, ẹ kú ojú lọ́nà àǹtí Ìyábọ̀ o. Elédùmarè á ṣàánú fún wa. Yorùbá jí má sùn. ṣé ẹ bá wa gbọ́ wọn bẹ́ẹ̀ yẹn? So ìgbà tí bàbá Ọbásanjọ́ ṣe bí former president náà làwọn náà, ìgbà tó ti fa ọwọ́ ọmọ wọn sókè àǹtí Ìyábọ̀, báwo ni wọ́n ṣe ní gbé ọmọ Buhari wá? Àǹtí Ìyábọ̀ dẹ̀ ní for governor ni lóògùn state. So ọmọ Buhari, Yusufu Buhari son, wọn náà ni àwọn fà kalẹ̀ ní Katsina o, nínú ilé ìgbìmọ̀ aṣòfin. Tá a bá ń sọ ní pé representative ilé ìgbìmọ̀ aṣòfin, National Assembly, gbogbo òfin tí ìlú yẹn lò àwọn ló ń ṣe o, gbogbo ọ̀nyáwó lókè wọ́n yáwó nísàlẹ̀ àwọn ló ń mójútó o. Àwọn gangan àwọn gangan níjọba. Ìjọba nìyẹn gangan fúnra wọn. Bí president fẹ́ yá owó, ó gbọ́dọ̀ pass ọ̀dọ̀ wọn, àwọn ló máa bu ọwọ́ lù. Òfin tẹ́ ẹ fẹ́ lò, àwọn ló ń ṣe é. So ibẹ̀ ni wọ́n wá gbé ọmọ Buhari wọ̀ báyìí. Kí ló ti kù? Ọmọ El-Rufai náà wà ń bẹ̀, ọmọ Gumi náà òun náà wà ń bẹ̀. Gbogbo wọn pátá kí ni wọ́n? They are Fulanis. So wọ́n ti ń prepare kalẹ̀ fún 2027. Àbí ṣe nínú this same regime náà náà jọ fẹ́ ṣe. Ṣebí continuity ni wọ́n jọ fẹ́ mójútó náà ni. So ọmọ Buhari náà ti pẹ̀lú wọn níbẹ̀ ló bá tán. Yorùbá, ẹ jẹ́ ká jí lójú oorun wa. Tá a bá jí, àní ọmọ Buhari ó sì padà ń bọ̀ wá ṣe president. Ẹ gbà bí ẹ gbà o. Tá a bá dìde ní kíákíá ni o, tá a jí lójú oorun wa, ọmọ Buhari padà ń bọ̀ wá ṣe president. Òun nìyẹn. Àṣírí tó wà nídìí iná mọ̀nàmọ́ná, gbogbo bó ṣe ń kú pípípí, àwọn kan ló wà nídìí ẹ̀ o. Àwọn kan ló wà nídìí ètò ààbò boko, ètò ààbò tó mẹ́ẹ̀ tí wọ́n fi ń pa owó allegedly, tó fi ń ṣe business. Ṣé ẹ wá rí iná yẹn náà, ìṣòro iná yẹn náà, àwọn kan náà gbé jòkó tí o, tó ń sọ di ike owó tí wọ́n ń wọ, tó ń mú, tó ń pápí. Àwọn kan tó yẹ kán túṣe wọn ò túṣe. Àwọn kan ni wọ́n fi iná generate gáàsì wọn, àwọn kan ni wọ́n fi omi generate iná wọn, gbogbo ẹ̀ prepaid. Àwọn kan ló wà ń jẹ tó ń jòkó tí tó wá náà ni wọ́n máa lọ kó sólà wá, percentage títí wọn náà wà bẹ́ẹ̀. Jẹ́ kí a gbọ́ àṣírí yẹn, brother wa tú gbogbo ẹ̀ o, ẹgbọ́n sókè. Àṣírí ti padà tú o, àṣírí ti tú pátápátá. Yorùbá pòwe wọ́n ní pé tí ló bá lọ fún 20 ọdún, ọjọ́ kan lóòótọ́ máa bá. Ẹjọ́ torí Ọlọ́run bójú tó wo fídíò yìí, ìbànújẹ́ ó kéré tóbi kò ní jẹ́ tiyẹn ní mọ̀nà ẹ̀ ní dààmú o. Ẹ bá mi share fídíò yìí, ẹ comment kẹ̀dẹ̀ like, ẹ share fídíò yìí kí gbogbo Nigerian citizen kí wọ́n rí fídíò yìí. Ẹjọ́ torí Ọlọ́run, àwọn tó ń sọ wá sínú òkùnkùn tí wọ́n sápamọ́ sábẹ́ NEPA tí wọ́n fìyà jẹ wá, àṣírí wọn ti tú. Fídíò tẹ́ ń wò yìí máa fàbalẹ̀ play fún láti bẹ̀ẹ̀ dópin. Ẹ má gbé kúrò ń bẹ̀, ẹ fàbalẹ̀ wo nǹkan tó fà á tí náà ò fi da. Ẹ máa rí àwọn èèyàn wọn ya ọ̀dájú. Àwọn olóṣèlú mi wà tó yẹ pé tó bá fẹ́ débi kan wọ́n á kọ́ fìyà jẹ mẹ̀kúnnù, bọ̀ wọ́n ò kọ́ kí èèyàn 1 million kú nítorí pé wọ́n fẹ́ dórí oyè, nítorí pé fẹ́ ba ìjọba APC jẹ́, torí pé ẹ fẹ́ kọ́ dìbò fáwọn APC ní 2027. Ẹ wá sàkámọ́ sí abẹ́ NEPA, oríṣiríṣi kan náà sábàámọ́ sí o. Àwọn kan ló wà nídìí ọ̀rọ̀ Boko Haram yìí swap tí wọ́n fi ń ba ìjọba bàbá Bọ́lá Ahmed Tinubu jẹ́, tí wọ́n fi ń ba ìjọba APC jẹ́ nítorí káwọn bá dìbò fún wọn ní 2027. Kò yẹ kó níbẹ̀ ìkànnì yín o. Ẹ rántí ẹ̀rọ tàwọn mẹ̀kúnnù náà, ẹ fẹ́ bá ìjọba yẹn nìkan jẹ́, ẹ wá máa pa èèyàn. Nítorí olóyin fáǹsì mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí, ẹ kàn ọmọ Nàìjíríà rí fídíò tẹ́ ń wo yìí máa play fún yín láti ìbẹ̀rẹ̀ dópin. Ológo Ọlọ́run gbogbo tó wá bá Nàìjíríà jẹ́, Ọlọ́run á bá mú wọn, Ọlọ́run á tú àṣírí gbogbo wọn máa tú pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ mọ̀ pé náà tẹ̀yìn ṣe ségesège yìí, ó ń bẹnu àwọn oníṣẹ́ ọwọ́ tó yẹ pé iná ẹ̀ làwọn fi ń jẹun. Oníṣẹ́ ọwọ́ mi wà tó pé lágbà tí náà yẹn ò ti da, wọn ò lè jẹun mọ́, wọn ò lè live.
àwọn kan náà tó yẹ pé wọ́n ń ṣe business tó yẹ pé náà fi ń ṣe business gbòǹgbà tí náà ò ti dá mọ́ wọn ò ti lè ṣe kí ni wọn ò lè leave kò tí wọn tó yẹ fi bọ́yàwó àtọmọ nítorí pé fẹ́ ba ìjọba kan jẹ́ ẹ̀dẹ̀ balọ́jẹ́ fún wa kó dá o ẹjọ́ torí olú ẹ bá mi share fídíò yìí kí Mr President baba Bola Ahmed Tinubu kí wọ́n rí fídíò yìí baba Bola Ahmed Tinubu àmọ̀ràn tèmi fẹ́ sọ fún yín lórí ọ̀rọ̀ náà ẹ̀ lélẹ̀ ẹjọ́ torí Ọlọ́run ẹ gba NEPA yẹn lọ́wọ́ private ẹ jà padà sí under government ẹ kí government kọ́ máa rán ọ̀nà ẹ̀ fúnra wọn ẹ̀yin fáàsì mi aburú ó kéré tóbi kò ní jẹ́ ti yẹn nímọ̀ nira ẹ farabalẹ̀ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin má gbé kúrò. So now nǹkan tí òde ká níná tí náà ṣe ségesège ni pé ibi àwọn oríṣi iná méjì bíi kan ọ̀nà méjì náà ti generate iná fún wa lórílẹ̀‐èdè wọ́n lo omi wọ́n dẹ̀ lo gas but olómi ní Kanji dam àti Shiroro dam àwọn náà lo olómi àwọn tán lo gas ní Ẹ̀gbin àwọn Ọmọtọ́ṣọ́ káàkiri káàkiri lọ sí gbogbo Akwa Ibom river olùgbọ̀n wọn yẹn ń lo gas ni wọ́n ń lò so ìgbà tó di pé wọ́n privatize NEPA ní 2013 ó ládéhùn tí wọ́n ṣe pẹ̀lú federal government àdéhùn ni pé iléeṣẹ́ tó wọn ra yìí o àwọn fún gbogbo wa ní free prepaid meter alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́kẹ̀ẹ́ gbogbo transformer tó ti weak tí kò dáa àwọn upgrade àwọn change ẹ̀ gbogbo wáyà tí ò dáa tó kó àwọn change gbogbo ẹ̀ ìgbà tó wọn ra iléeṣẹ́ tán àwọn àlébìtọ̀ bọ́n wọn ṣe ra iléeṣẹ́ tán owó náà tá a mọ̀ san owó yẹn pọ̀ o gọ́ọ̀mẹ̀ntì wọn ẹ̀ gbọ́dọ̀ mọ charge wọn lówó pọ̀ àwọn mọ̀ san subsidy lọ́sàn àbọ̀yẹn san lórí petrol àwọn mọ̀ san tí president Bola Ahmed Tinubu náà wá dé ní last year wá pè wọ́n wá kí ló fa iná tí ò dáa lórílẹ̀‐èdè yìí wọ́n ní nǹkan méjì ló lè ṣe tó lè jẹ́ kí iná dáa alákọ̀ọ́kọ́ kan yín pọ̀tù prepaid meter wọlé sọ́fún gbogbo wa free ẹlẹ́ẹ̀kejì debt tí gọ́ọ̀mẹ̀ntì ti jẹ kí wọ́n san ìyẹn subsidy because àwọn tán ra gáàsì láwìn tán ra gbá tán ra àwọn tán fi generate náà wọn lówó wọn gbà tó èló ni debt yẹn wọ́n ní 6.3 trillion ní ewu debt tí wọ́n jẹ láti 2013 december president wa ní debt yìí ti pọ̀ jù àwọn olùgbé gbẹ́dá gómìnà jà lówó tó pọ̀ tó báyìí ó yá ẹ lọ investigate ẹ audit figure yìí wọ́n dẹ̀ rán wọn yẹn láti CBN Ministry of Finance àtàwọn Genco náà àti Disco ó yá bàtà wọn dà nílò jẹun padà kọ́ mọ̀ pé 2.8 trillion owó yẹn jẹ not ṣùgbọ́n tó fi dájú gbà ẹ̀ ń parọ́ lé léègbé àwọn ò lè sanwó ẹ̀ 2.8 yìí lówó san gbà tó dẹ̀ di December last year President Tinubu fún wọn ní 501 billion pétọ̀ wọ́n rèsì bond pé àwọn ti san owó ẹ̀ wọ́n tó di January wọ́n tó fún wọn ní 600 billion tàbí wọ́n ti ń sanwó yẹn lọ so àwọn àwọn òpin bóyá àwọn náà ti ń wò ó gbogbo nǹkan náà ló ní kàbá bá ti ní kàbá ní wọ́n ìdínlá ní kàbá ní power yóò náà tán kó generator wọlé bóyá àwọn náà ti ń dọ́gbọ́n tí náà ìbá lè da generator ní tàmọ́ ìgbà kan ní ṣe so gbogbo nǹkan báyìí náà wọ́n náà tó ti mọ̀ bó ṣe sanwó yìí lọ bàbá tún kó mítà wọlé because láyé gba President Muhammad Buhari wọ́n try láti kó mítà yẹn wọlé wọ́n frustrate ẹ̀wọ̀n nìkan rí mítà yẹn kó wọlé but láti last year ni President Tinubu ti rí mítà yẹn kó wọlé lọ́fẹ̀ẹ́ bàtà kó mítà dé wọ́n ní kẹ́pẹ́ faraàlú ẹ̀yin dúró pé bande lè fẹ́ fún ní mítà torí bande yẹn owó tó ń charge wọn 225 naira per unit ni wọ́n charge wọn wọ́n rí owó bẹ̀ wọ́n dẹ̀ ń rí èrè gidi gan bẹ̀ pé náà wọ́n fẹ́ fún tó àwọn bá cd nǹkan àwọn náà èèyàn ní wọ́n fún wọn rárá bọ́n àti máa pè ní bàtà ń pin lọ wọ́n pin lọ ó tó di January wọ́n tó kó báàchì mítà mi wọlé èyí tí wọ́n kó wọlé láti ní February bàtà ní kí wọ́n pín mítà ìgbésẹ̀ kan pé ní mínísítà fi pariwo ní port pétọ̀ mítà yẹn ní gbogbo kíní ẹ̀dùnkú fẹ́rẹ́ pétọ̀ mítà yẹn mọ fún aráàlú ní ọ̀fẹ́ mínísítà òde dárúkọ bande ọkọ̀ dárúkọ bande ẹ fún aráàlú náà sọ mítà yẹn náà tún lọ bẹ́ẹ̀ wọ́n wá ní pé àwọn ọmọ fún bande and b tó gbogbo yẹn náà ti tẹ́kẹ̀ tán bí iná tó wá fèsì ìgbà yẹn àwọn náà wá dúró pétọ̀ tọ́rọ̀ bá ń lọ báyìí náà tábà lọ wà ní díà yìí ni gbogbo wa wà gbogbo àtàn lo IBDC of our business of UK tí wàá fẹ́ bá wa láàrin yìí táàbà yẹn ti múra gbàtàdé ó capacity transformer yìí náà bó ṣe wíìkì tó ó lè gbé náà báńsì jáde iná tọ́kì báńsì ni pé ọjọ́ tàbá rí náà á rí náà 12 hours gbàtà bá rí náà 12 hours ní gbogbo across the feeder at least yóò fi ẹ̀ ní complain púpọ̀ mọ́ gbogbo oníṣẹ́ owó ìṣẹ́ ṣe everybody yóò fi làbì okay adẹ̀ tẹ́ strong kìíní after gbàtàdé láti Ìbàdàn ní nǹkan tán claim pítọ̀ alọ́bàdàn ní October 8 last year adẹ̀ sọ̀rọ̀ ibi tá a sọ̀rọ̀ yẹn náà ti ọ̀dà ìpítọ̀ ẹ̀ increase megawatt yẹn wọ́n dẹ̀ increase ẹ̀ adẹ̀ rí náà 12 hours yẹn gbèsè transformer yóò lè gbé pẹ̀lú existing cable tí wọ́n ní yóò gbé wọ́n fún one time yẹn gbà tó ti yá tí àwọn new manager tó wà bẹ́ẹ̀ ìdè lóyin náà lọ sí ilẹ̀ ibi nǹkan tó ń bá nílẹ̀ yìí tó máa ní kó mọ̀ continue ó ti kó mọ̀ ro ẹ̀pà tó bá ṣe dáadáa aráàlú ó sanwó tó má dẹ̀ rí iná ó sanwó fi kíní kalẹ̀ ó ló lè ṣe ìkọ̀ tó bá continue báyẹn ó kọ́ síbùkà query pé òòrò owó yẹn pa wọlé tájẹ̀ tán fún omi tọ̀ àwọn náà wà ní continue kárí mi báyìí kí àmọ̀jẹ̀ wá nítorí ìwọ̀n bẹ̀rù tó ní pé tó bá ṣiṣẹ́ tẹfọmọlúwàbí sí tẹ́lẹ̀ rẹ̀ fún aráàlú nǹkan tó ń fẹ́ tánù wá ní sanwó ná tánù níná bí tiẹ̀ ìpẹ̀lẹ̀ lò ní níná onífìlàpì tó fún wa àti bẹ̀rẹ̀ activation ti bẹ̀rẹ̀ nǹkan táwa dẹ̀ ń lé lọ ni pé káwọn èèyàn rí iná fi ṣiṣẹ́ káàdé lè rí free meter gbà ṣùgbọ́n tó máa ti parí bí tán sí ni yóò kàn àwa rí mẹ́rin díyà yìí táwọn ọ̀bí adíyà yìí gan bí yóò di 2029 kó tó lè kà wọ́n so ìdí èyí àwa ò fẹ́ àwọn agitate kìíní ẹ̀wọ̀n náà yí wa kò cooperate pẹ̀lú wa dídí bá a ṣe ń sọ̀rọ̀ yìí
ìyẹn náà lọ ìgbà tí wọ́n ń lọ so lórí iná tí kò wá dáa kí n padà síbẹ̀ ṣùgbọ́n mo ti máa gé kúrò ẹ̀ so now iná tí kò dáa yìí àwọn tó wọ́n lo gas náà fi ń generate iná fún wa lórílẹ̀‐èdè ìgbà tí president sanwó tí wọ́n jẹun san lára rẹ̀ kí ló yẹ kán ṣe síbẹ̀ kán ṣètò gbọ́n tán gbàmí gáàsì gbàgbàrà àwọn lọ́wọ́ wọn kán lè mọ fi gáàsì generate iná so nísìnyí dédé nǹkan tí Ṣìrórò àti Kánjí tó ń generate kò lè tó wà lórílẹ̀‐èdè ọ̀nà wa ń ṣe àfún gbogbo wa. ṣé ẹ bá wa gbọ́ wọn bẹ́ẹ̀ yẹn ṣé ẹ wá rí wípé níbi tá a padà bá dé yìí Yorùbá a nílò láti ṣe kí ni ká dira gidi ká so ṣòkòtò wa kó le dáadáa ká gbára wa ká jí lójú oorun wa wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí láì jẹ́ pé àwa Yorùbá a fi ìmọ̀ ṣọ̀kan a fohùn wá síbì kan wípé Nàìjíríà location 419 ǹjẹ́ bí wọ́n ṣe ń bá lọ yìí ṣé ìrètí wà ń bẹ àwọn tẹ́tẹ́ni tó ń kó síta yìí for president àwọn tó ń kó síta for governor for representative for chairman gbogbo ẹ̀ yìí ṣé ìrètí wà is there any hope in location 419 ṣé hope ṣì wà ẹ jẹ́ ká rí under comment section ẹ̀yin ènìyàn wa ẹ bá wa subscribe sórí YouTube channel wa Àṣàkẹ́ TV Show ẹ tẹ̀lé wa lórí àwọn ìkànnì wa TikTok ni Facebook ni ní orí YouTube yìí náà ni ẹ bá wa subscribe ẹ̀yin tẹ́ ẹ bá ti darapọ̀ mọ́ wa nínú Telegram ẹ rí líǹkì yẹn lọ́ndà comment section yìí ẹ tẹ̀lé wa nínú Telegram ibẹ̀ là ń fi àwọn fídíò tá a bá lè lò ibẹ̀ là ń fi sí ṣé ẹ ti rí wọn ní Sàǹfàrà wọn ò dúró o wọn ò pe ẹnì kankan o wọn sọ wípé ẹnì kankan ni kó wá gba àwọn o wọn ò pe anybody o wọn jáde tán ni o wọn gbára dìde wọn ni o wípé wọn ò ní wá wọn bá wá pé wọn ò ní pé lọ wọn ò ní wọn ní kíkọ àwọn ò ní gbà lábọ̀ àwọn àjọ tìka bọra wọn lójú ni wọn ti gbẹ́gi ńlẹ̀dẹ̀ wọn Yorùbá ẹ jẹ́ ká jí lójú oorun wa èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Àṣàkẹ́ TV Show bá wa pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀lọ́gbọ̀ bá wa pín fún wọn gbogbo ará ìlú kí wọ́n rí Odùduwà gbé wa láṣẹ Èdùmàrè. Àṣàkẹ́ TV Show.